owó Zambia lánàá nìkan sọ̀rọ̀ jẹ̀bi gbégbá náà ọ̀yẹ́ kí sẹ́wùlò obìnrin kò ń bẹ́ẹ̀ ni àbùkù lánàá kìí sàbùkù àwọn là ń pè yàn sẹ́sìn mú ọba tún bínú kò ń bẹ́ẹ̀ yìí náà dẹ́tù lọ pé àti báà fún ọlọ́run làwọn ọyẹ kó o ṣe sùúrù náà ọ̀yà rẹ̀ ọjọ́ ìbànújẹ́ ló wà fún èkìní ìbànújẹ́ ló mú ló fi rí àkì báwù àwòkọ́sẹ̀ wo náà wà rí lára wọn ní ìsìn. wàlá ọkùnrin náà bá sẹ́ndì gàlí ìdọ̀lìkọ́lì bí láàárọ̀ máa dùn mí ní àlìkà lásàlẹ̀ yìí bí mo fẹ́ ìtìr. ṣé bóun ni ohun yìí nìyẹ́ ẹ̀kú nígbóná gbooru ìyá ẹ̀kú ó rí ìyá ẹ̀bọlẹ̀ ìyá kú fèmí náà kì àníjọ́ tí àmì kù nǹkan á ní mo níwàásí mo débẹ̀ mọ̀ sùkún ní ilé ṣe ìyá ẹ̀ wá kú ọ wá ní ìyá rẹ̀ bọlẹ̀ ọ wá jọjọ́ ìyàwó ní wọ́n sọ fáwọn yẹn pé bàbá kí ìbá ètò bẹ́ẹ̀ onídé bẹ́ẹ̀ o àwọn kan ní máa gbọ́ àwọn èèyàn ó sì gbọ́ onídé bẹ́ẹ̀ ó sì pààyà ẹ̀tì ọkọ̀ àwọn èèyàn ti ọwọ́ wá kí n wá rò pé jẹ́ ń lọ sán lẹ́sàn kí n sì kí tó jẹ́ mùsùlùmí ọlọ́mọ wá dé bẹ́ẹ̀ ìdí èèyàn wá ṣe ẹnìkan làákà ìdá fún kò tún gbọdọ̀ ṣe ní mọ́ a lè ṣe wá sí fóun ní ìsìn pé ìdí èèyàn ló ṣe ọtí wọ́n gbọdọ̀ máa bẹ́ẹ̀ mi wípé èyí ṣe tí yẹn náà wá sẹ́yìn ìta gbangba. wàbí máa ti mi lọ́la ìlú ìdálọ́ ọlọ́kùnrin tó bá sẹ́ndì gàlí ìdọ̀lìkọ́lì bí láwọn dùn mí ní àlìkà fáàfù ánìhùn واستغفر له وشاورهم في الأمر فإذا عزمت فتوكل على الله. kí ló dé ń ta akétàdé lò ó ọ̀kan náà wà yìí máa wá rà pé mọ́mú sáfì àdúmọ́dì kí wọ́n pè wọ́n ní lọ́jọ́ kan èrò tí mo wá sọ̀rọ̀ ẹ̀mí ẹni tó ga ní wọ́n ń gùn wọ́n lọ wá yọ bàtà ẹsẹ̀ rẹ̀ ní wọ́n ń kó gbogbo àyà rẹ̀ àwọn ọmọ tí wàá rò pé nǹkan ó nìkan kò tẹ́mi ó lẹ́mìí ìbí yìí tí ń kọjá ààyè rẹ̀ wọ́n gbọ́dọ̀ bẹ́ẹ̀mí yìí wí pé ǹjẹ́ nǹkan kan wájú ọlọ́run mo sọ wá sí Èkó yìí náà ni ó kọ́ lé òun mo fi ṣe sàrà bàbá tó bí wọn lásìkò àwọn reluwé àwọn òyìnbó òṣìṣẹ́ reluwé ni àwọn fámìlì wọn kọ́ mọ́sálásí kì í wá mọ́sálásí kò ní wá wọ́n èrì ó lè lóṣù mẹ́ta tó bá dé yóò tún wá lẹ́ẹ̀kan wọ́n wá rí mọ́sálásí tó bá kú ní abáná òun ní sí bẹ́ẹ̀ni tí èyí wá mọ́sálásí bóde ní sùpọ̀ wá sí ọdọ́ kẹta làwọn kí ni wọ́n pè wọ́n kírísẹ́nì bá lọ sí ìtọ́sọ̀ orú fámìlì rẹ̀ di kírísẹ́nì rẹ̀. kémi ọwọ́ sọ́ńtà gbangba níjẹta àwọn èyí ti pé tọ́ bá ti wá mọ̀ níbo ilẹ̀ apọlọjáìsì èmi lọlé gbogbo àwọn àfọwádìí ká dójú tì kọ́ lóhùn òṣèṣì láàmù mọ́ ibo níbi ìwọ̀ wájú ọlọ́run. ọ̀bì bẹ́ẹ̀ bá ti rí dàlá ìlú ìdálẹ́wù wọlé kùntà bá sọ́nìkẹ́sì ìzọ̀lìkọ́lì bí lọ́wọ́ dùn ní ọ̀lìkà fàáfù àníwó wàṣẹ́yìn bìrì làwọ̀ wàṣáwìrìwò èrè àbúrì wáyìlá àzábùtà wátàwá tàlí àlàláyì ìlàlá ẹ̀dẹ́kùn anábìnrin ẹ̀jẹ̀ wò ọ̀pọ̀ náà aláì ní sẹ́kàbá ń rànà àbùkù olóògbò mo ní o síríọ̀sì bọ́bá déèyàn bá tẹ̀ wá kàn mí lábùkù tọ́lọ̀ wọ̀ kàn mí lábùkù tọ́lọ̀ ń bá bá fi kọ́ àbùkù tọ̀dọ̀ rẹ̀ kọjá ju ká tọ́lọ̀ lọ́wọ́ kàn mí lábùkù lọ ábẹ́ ìta sí kò gbèrè àbùkù ó rí pé ńgbà tẹ́rì ọ̀kan dààmú ẹ tójò kọ́ wá dìde wọn sunkún ọlọ́run fẹ́ràn yín mí náà sì fẹ́ràn yín o ni mo fi pa yá mi tì níjọ́ yá mi kún mo fi wá dúró tì yín ẹ bá ń ṣàdúrà fún yá mi ẹ̀rí ọkàn nu ẹ dákun.